أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. موكي الراهد الماهر أدام لايته تمتعت بكم كل حين آمين وفي كل وقت. à ń gbádùn yín ní gbogbo ìgbà ọlọ́mọdé ó bàjẹ́. آمين. mo kí bàbá wa asibiyallah. dama layatahu. inú ilé yín ni a wà lẹ́ni. bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ yín náà asibiyallah làwọn náà bí. asibunallah kẹ́lẹ́ mọ̀ pé ó ti pẹ́. mo wá ń kí bàbá wa nuktotul jalisa bàbá al-Khalifa al-Kufu. bàbá wa lálàbí ayé bẹ́ẹ̀ kọ́. níjó ní ni bàbá Akílápá ń sọ yí pé ní kí kálukú tún lè bàbá ẹ̀ ṣe. kí kálukú tún lè bàbá ẹ̀ ṣe. bàbá wa kiri kan bàbá Mutos bàbá ní bàbá Khalifa ilé ò dàrú lórí yín. tàbá ń rí tàbá ń rí bàbá wa Ismail Kewuyemi. amari bàbá wa asibiyallah ní gbogbo fani alubarika yẹn bàbá wa jíbọ́lọ̀ sọ̀rọ̀ ni wọ́n ní Allah yarhamuhu àmín wa yaghfir lahu àmín wala hawla wala quwwata illa billahi azim. ó dùn mí bàbá wa mò ń bọ̀ ìfẹ́ básìkò jẹ́ tó dára náà tún lọ bòmí. ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí bàbá wa ajíbọ́lọ́hun sọ̀rọ̀ bí kò sí sóbì mí nínú wọn kulluhum nujaba. bàbá àlefa wọ́n ń bá bàbá wa yahoo mu tàbí mo dẹ̀ fẹ́ kí wọ́n gbọ́n tí mo fẹ́ wí yìí. bàbá Khalifa kí bàbá yẹn mọ ọ̀bẹ̀lẹ́gbẹ́ mi bàbá yahoo mu tàbí kí lórúkọ wọn tiẹ̀ gbọ́ tèmi. ẹni sùúrù onílù ẹ wá ń bì torí Ọlọ́run àní ẹ mọ ọ̀bọ̀lẹ́gbẹ́ mi sẹ́ ọ̀rọ̀ ìṣẹ́jú méjì wọ́n béèrè lọ́wọ́ Fatimatu Bintu Kurishubi baba Khalifa gbogbo àwọn ọmọ tí bàbá yín bí kulluhum nujaba. Allahu Akbar. àwọn náà ni mo fẹ́ dojú ọ̀rọ̀ kọ. gbogbo ọmọ tí bàbá wa Ajíbọ́lọ́hun sọ̀rọ̀ bí kò sọ lórí ibú nínú gbogbo wọn Amiru Shabab wọ́n béèrè lọ́wọ́ Fatimatu Bintu Kurishubi wọ́n ní mò ń bọ́ arákùnrin yìí afájámiu mò ń bọ̀ bí ọ̀rọ̀ ti yín wọ́n ní ayuba ní kí àfùdọ́lù wọ́n ní gbogbo àwọn ọmọ tó bí yìí aríkọ́ èṣù ọ̀n dárúkọ àwọn ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó wà nínú gbogbo wọn bá ṣe pọ̀ tó yìí èwo lólóríire jù nínú gbogbo wọn. baba asibunallah ẹ̀yin ni mo fojú jọ lẹ́yìn baba asibunallah lẹ́yìn baba asibiyallah àtẹ̀yìn àti gbogbo àwọn olóríire tí wọ́n bẹ́ẹ̀ jòkó yìí sọ pé Allahu Akbaru. Allahu Akbar. wọ́n bèèrè lọ́wọ́ Fatimatu Bintu Kurishubi pé nínú àwọn ọmọ èwo lólóríire jù bí ká mọ̀ mi lọ́wọ́ baba Khalifa nínú gbogbo àwọn àbúrò yín èwo ló yoríire jù. arábìnrin yẹn wá ní kọ́yésù ó tún ní zuhadu ó sàn dárúkọ wọn lẹ́yìn kọ̀ọ̀kan ó wá padà sílẹ̀ akẹ́yẹ pé láwọ́ àràfùtù hum làkọ́dísẹ̀ kìlìtù hum kulluhum nujaba. Allahu Akbar. tí mo bá fi lè dárúkọ yìí pé àbí bàbá wa àsìbúyàláwù ni àbí bàbá wa Sheikh Ismail Kewuyemi ni àbí bàbá wa gbogbo ọmọ tí bàbá wa Ajíbọ́lọ́hun sọ̀rọ̀ bí gbogbo wọn pátá olóríire ni wọn. Alhamdulillah. kò sí ààyè tí wọ́n dé tẹ́ẹ̀rá mi oríire yẹn lára wọn. Ọlọ́run lọ́jọ́ èní wọn ò ní kú mọ́ yín lójú. àmín gbogbo ọ̀tá ní ìbàyẹ̀ ẹjẹ́ ìdílé tó yẹsẹ̀ wa àwọn kan ni wọ́n sórí ire tàwa jókòó tì wọ́n yìí Ọlọ́run má jẹ́ kàgbákò láyé. àmín ìdè sórí ẹsẹ̀ rẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. mo ń bọ̀ gbogbo ẹni máa ń pọ̀ òun Ọlọ́run ju òun lọ. àwọn kan ni wọ́n rí àdánwò lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ni wọ́n ń tọrọ párà fún lórí Facebook lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò bẹ́ lọ́hùn rú ẹ̀ dìde dúró lórí ẹsẹ̀ rẹ chairman
Glory V, Glory Youth, àwọn dà, Chairman Glory Youth dà. Alhaji wa Kẹ́sì, ẹ mọ̀ bẹ̀lẹ́gbẹ̀, ẹ mọ̀ bọ̀ ṣẹ́jú kan fẹ́jú máìkì lẹ́nu. Alhaji yìí náà kàn mọ̀ tẹ̀lé yín bọ̀. Gbogbo abọ́sí wà níbí báyìí lórí ìdúró ẹsẹ̀ wa sọ pé Allahu Akbar. Allahu Akbar. Wọ́n ní ọ̀gá wa bàbá Asibiyallah lórí Facebook bàbá Asibiyallah wọ́n ń tọrọ báárà fáwọn èèyàn kan. Bàbá mi àjọlọ umura ni umura 2022 Zugulu ní talata 2023 àjọlọ ni wọn ò ní tọrọ báárà fún yín lórí Facebook. Àmín. Gbogbo èyí tọ́lá ti ṣe fún yín lóore kò ní bàjẹ́ lójú yín. Sẹ́lẹ̀ fún mi ní 20,000 owó àdúrà yẹn gbogbo ẹ má tún gba kìíní jẹ owó gbogbo tọ́lá ti ṣe fún yín lóore kò ní tójú yín bàjẹ́. Ẹ mú àdúrà yẹn wá. Bàbá yóò support yín màmá yìí ló support yín. Ọ̀nà ẹ̀ ti lọ Mọ́kà kò ní wá ṣe lẹ́ẹ̀kan. Bàbá yìí ló tún lọ ẹ̀ tún mú yàrá yìí náà lọ owó àdúrà yìí rà. Sọ pé la ilaha illallah. La ilaha illallah. Bàbá wa Kẹ́sì ẹ jẹ́ kí wọ́n yanjú ètò yìí náà kó pé mẹ́wàá èló lẹ́yìn náà ó fi sí. Amiru Shabab oya alájà wa èló lẹ́yìn náà ó fi sí. Mo ní ẹjọ́ lọ́mọ́ka wọ́n mú yín lọ ẹ fi ti yín sí. Wọ́n ní polówó wa ní Facebook pé ẹ wá ràn lọ́wọ́. Àmín. Oya èló lẹ́yìn náà ó fi sí. Oya fi sí wàlá hawla wàlá quwwata. Illa billahil azim. Oya ẹ fi ti yín náà kù. Ẹ sọ pé amina ẹ sọ pé amina wàhálà ò ti rí bẹ́ẹ̀ ó yẹ sasaraka rẹ̀. Àbáwa Muhammadu Jamiu my Naija níjọ́ tí mo fẹ́ ṣe baba Khalifa my Naija tẹ̀ rí abàmì èèyàn ni my Naija ṣé fídíò ń gbé Amiru Shabab ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa ọ̀gbẹ́ni abàmì èèyàn ni níjọ́ mo fẹ́ ṣe Zugulul forum tàfẹ́ sọ wiz Maulana Sheikh Mustapha Zugulul. Mo wá ń dààmú pé mo fẹ́ boost ẹ̀ ta ni mo fẹ́ pè mo ti pè àwọn tí wọ́n jẹ́ social media tó máa ń lo fídíò bíi mẹ́ta àdìjọ conclude wọ́n ní 100 wọ́n ní 90 wọ́n ní 80 wọ́n á ní ẹ̀wọ̀ ọgbẹ́ni my Naija yìí àwọn náà lẹ́nu lára my Naija pẹ̀lú àlùbáríkà bàbá Sàkọ́fì mo wá pè my Naija Amiru Shabab mo ní my Naija December 7 anidiyin afẹ́ búùsì iṣẹ́ yẹn èló ni ká mú wa wọ́n ní iye tá a bá ti mú wa náà ni. Allahu Akbar. Asibiyallah mo wá ní àwọn tó ń pe 80 90 mo wá ní 50 nǹkan wàláì gbogbo iṣẹ́ mi ó rìn jìnnà. àwa dé àjà lọ́dọ̀ alimubaraki àrídìwání Adamala yàtọ̀. Al-Hafiz ọtún wá dọ̀rọ̀ my Naija kalẹ̀ tó fi dé àjà wọn làwọn ò fún kọ́bọ̀. Bẹ́ẹ̀ ṣe Sheikh Ismail bẹ́ẹ̀ ṣe fún màmá bàbá Naija àmì ìmísí Ọlọ́run tó wà lára yín ló jẹ́ ṣe bẹ́ẹ̀ ní àjà bọ́ ṣe celebrate my Naija náà nìyẹn. Allahu Akbar. Mo sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yẹn pè wọ́n Al-Hafiz ní òun fún ní kọ́bọ̀ ó sì ń bọ̀ èyí náà ẹ wá fún wọn kọ́bọ̀ ẹ sì lówó bẹ́ẹ̀ torí ẹ kì í lo òde ganu sí Sheikh Al-Mubarak tọ́jú òkó yìí níjọ́ tí mo pàdé wọn lọ́dọ̀ ọba Ẹdẹ ṣètìrántí mọ bá wọn sọ̀rọ̀ kú mẹ́ eléyìí ò gbọ́ bàbá ọba Ẹdẹ ń ṣe 25 years Sheikh Ismail ẹ̀gbọ́n tí mo wí mo fẹ́ ju máìkì yìí lẹ̀ Asibiyallah Asibunallah ọba Ẹdẹ ń ṣe 25 years kẹ́mọ̀ yín pé gbogbo àwọn tọ́lọ́hún yàn tì yín kulluhum nujaba ọ̀pẹ Sheikh Farouk wọ́n kí bàbá Sàkọ́fì gẹ́gẹ́ bí ọmọ Ẹdẹ bàbá Sàkọ́fì wá ṣe wáàsí tán àwa rí Sheikh Ismail tí wọ́n yọ bàbá Khalifa Sheikh Ismail yọ lọ́ọ̀kan fúnra ọba tìmí Ẹdẹ lónìí ẹ mọ̀ ọ̀bọ̀ nínú àwọn tí wọ́n invite ni wọ́n wà ọdún tá à ń sọ yẹn kì í ṣe ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún o bàbá yìí sì ń bá dáwọ́lá yẹn lọ́dì sí kò bàjẹ́ bàbá wa Sheikh Ismail Ọlọ́run wọlá bíi tẹ ti ń bọ̀ ẹ ti ń lo èní ẹ̀yin náà lẹ́tù lọ́la Àmín. àwọn kan ni wọ́n lo àná wọn ò lo èní mọ́ o àwọn kan ni wọ́n ń lè ní tó bá dára wọn gbà mẹ́kì lọ́wọ́ wọn ẹ já nàka sí bàbá wa Sheikh Ismail ẹ sọ pé mọ́mọ́ pa o tóró rẹ̀ sì pọ̀ tó fẹ́ bá wa ṣe. Mama pa o. Sheikh Ismail Mama pa o. Tóró rẹ̀ sì pọ̀ tó fẹ́ bá wa ṣe. Amiru Sababi mọ́mọ́ pa o. Ògbẹ́ni bá fẹ́ bẹ̀ fún Sheikh Ismail ẹ
wa ṣe. gbogbo àyè tẹ́tí máa pàdé wọn àyè tó ga ni bẹ́sẹ̀ ni wọ́n kọ́ yà wọ́n ẹ̀kọ́ rẹ̀ wọ́n mọ̀ pa o lòrò rẹ̀ sí ọ̀tẹ̀fẹ́ bá wa ṣe yàrá. wọ́n mọ̀ pa o lòrò rẹ̀ sí ọ̀tẹ̀fẹ́ bá wa ṣe. mọ̀ pa o lòrò rẹ̀ sí ọ̀tẹ̀fẹ́ bá wa ṣe. subhana rabbika rabbil izzati amma yasifun lòrò rẹ̀ sí ọ̀tẹ̀fẹ́ bá wa ṣe. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله صلى الله بالكريم. Mama pa o, èsì gbọ́dọ̀ fẹ́ bá wa ṣe. Èsì gbọ́dọ̀ fẹ́ bá wa ṣe. Mama pa o, èsì gbọ́dọ̀ fẹ́ bá wa ṣe. Mama pa o. Ọjọ́ ló ti lọ. Ọjọ́ ló ti lọ. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láíláí. Akíwọlé alájà wa Kẹ́mi Kórèdé. Gbogbo ẹni tó ń náà bá máa ń wo fíìmù dáadáa. Wàá dá alájà wa Kẹ́mi Kórèdé mọ̀. Alájà Kẹ́mi Kórèdé, we recognize your presence. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Àmín. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Àmín. La ilaha illallah. Rasulullah. Ọ̀dọ̀ àwa àgbà àsìbí Allahu là ń lọ nísìnyí.